Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wòyí, a kú àsìkò yìí, a kú ìtẹ́tí gbọ́ wa. Ẹ̀yin èèyàn mi, a máa kún fún àdúrà ni o. A máa kún fún àdúrà. Fún Naomi ti wà, àwọn ènìyàn ọ̀tọ̀, àwọn ẹni tọ́lọ́run ti yàn látọ̀run wá láti wá ṣe rere láyé. Ṣùgbọ́n Sátánì ní níbo pé òun máa dì pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àtìgbà tọ́lọ́run ti lé Sátánì jáde láti òde ọ̀run wá, ó ní kí Ọlọ́run kó fọwọ́ mú òkè, òun máa fọwọ́ mú ìsàlẹ̀. Gbogbo àwọn àyànfẹ́ ta fi sí ayé yìí pé máa fi mú wọn dánrin. Ara nǹkan tá à ń rí náà nìyẹn o. Ara bátù Sátánì àti Ọlọ́run. Òun ni àwọn ọmọ Ọlọ́run tá à ń rí láyé yìí. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, ó ní kẹ́tújú ká òun ti ṣẹ́gun ayé. Àwọn ayé tí Ọlọ́run máa bá wa ṣẹ́ ogun ẹ̀, òun ló wà nílẹ̀ yìí. Kí a múra sádúrà, kí Ọlọ́run kó dìde nínú agbára àti inú àánú ẹ̀, kó dìde ìrànlọ́wọ́ fún Naomi, kó dìde ìrànlọ́wọ́ fún àwọn ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, kí Jésù dìde. The memorial ritual àbí final ritual àwọn yẹn, tó sọ wípé tí gbogbo wa welcome, tí wọ́n welcome Naomi bá ṣe gbọ́ ní ààfin fáwọn women láti Àkúrẹ́, láti Ifẹ̀. Wọ́n welcome Naomi pé Naomi ti dé o. Lẹ́yìn tí àwọn kingsmaker tán ti sọ fún kábíyèsí pé báwo ló ṣe ń ṣe iyán bí ọkà. Látijọ́ pé wọ́n fún Naomi ní 3 days láti kọjá sí Àkúrẹ́. Kán tètè ṣe final ritual yẹn kí Naomi kó padà wá dé adé ẹ̀. Gbogbo ẹ̀ lẹ ti gbọ́ o, gbogbo ẹ̀ la ti sọ fún wa. Tẹ́ ẹ bá gbàgbé tí Ashley bú gbogbo àwọn kingsmaker. Táwọn kingsmaker da gbogbo ẹrù ẹ̀ síta tán bá Ashley jà. Pé Ashley ní insult wọn. Pé báwo náà ṣe fẹ́ fi òun tó jẹ́ pé òun ọmọ aládé, òun ọmọ kinní kan, òun princess, wọ́n fẹ́ lọ dí ẹni tí ò ń ṣe princess ládé. Tí ẹ ṣáà gbọ́ tẹ́ ẹ gbàgbé tí wàhálà àtìgbà yẹn tó ṣì wà nílẹ̀. Kò pẹ́ kò jìnnà ní kábíyèsí announce pé wọ́n ní ìjọ yẹn gangan táwọn kingsmaker tán sọ fún kábíyèsí tán bá wí tán. Kí ni queen máa ṣe níta? Jẹ́ kí queen Naomi kó sáré wọlé. Nígbà tí wọ́n ṣe announcement yẹn tán, ṣé ẹ mọ̀ wípé ìjọ kejì ni kábíyèsí lọ sí Àkúrẹ́ tó lọ sọ fún àwọn women kankan wá welcome wọn. Naomi ní ààfin tó lóun ti lọ mú ìyàwó òun wá. Naomi ti ṣe final ritual tí gbogbo wa sínú wa ń dùn táyọ̀ wá kún gẹ́gẹ́ bí àwọn kingsmaker ti sọ fún. Àtìgbà yẹn ni kábíyèsí ti lọ mú Naomi wá sáàfin pé kó wá ṣe the final. Pé oṣù yìí náà dẹ̀ wọ́n máa celebrate gbogbo ẹ̀. Tí kábíyèsí máa dé adé. Tí Naomi máa dé adé. Tí Naomi máa dé adé queen ni o. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ọ́ láàfin o. Gẹ́gẹ́ bá ṣe sọ tí gbogbo wa gbọ́, tí gbogbo wa ń jubilate. Ta sọ pé ẹlẹ́rù ló lẹ́rù o. Ṣó yé wa ń sìn? Àṣé kábíyèsí ó kún fún ẹ̀tàn. Ṣá máa sọ pé ẹ̀tàn ni. Kábíyèsí kún fún àwọn èèyàn, àwọn olórí tó wà láàfin. Aṣọ náà kí ló máa le tó yìí? Gbogbo nǹkan tó ń ṣe fún kábíyèsí, gbogbo nǹkan tó ń dìgbòlù kábíyèsí, ìyẹn àwọn èṣù tó pé sáàfin o. Tí wọ́n fẹ́, tó ń ṣe oríṣiríṣi fún kábíyèsí bíi pé kí kábíyèsí kó take action. Kábíyèsí ò take action, wọ́n ní kí ló ṣẹlẹ̀. A tún sọ fún wa ti Gbénró tó wá bá kábíyèsí jà. Àṣé kì í ṣe kékeré mo sọ fún wa. Ẹ̀yin èèyàn wa mo máa ń sọ fún wa. Tí n bá ń sọ̀rọ̀, ẹ máa gbọ́. Nítorí mi ń parọ́ o. Mi ò dẹ̀ ń fi kan kún kan, mi ì dẹ̀ ń ṣèké o, mi ì dẹ̀ ń ṣe nǹkan, mi ì ní nǹkan kan dàrú mọ́ èèyàn lójú. Nǹkan tí bá ti gbọ́, tí mo ti gbọ́ ní íńtánẹ́ẹ̀tì, màá wádìí dáadáa kí n tó gbé jáde. Ṣé ẹ rí èyí tí mò ń sọ fún wa? Ó yẹ kí n sọ fún wa, torí tí n bá sọ fún wa kò ní da. Ìyẹn lè máa fi mọ̀ wípé olóòótọ́ èèyàn kì í kú sípò kà. Olóòótọ́ ni wá o. Olóòótọ́, most especially I'm a woman of God. Nǹkan tí n bá rí màá sọ. Èyí tí ò bá dẹ̀ ṣe é ṣe, a dẹ̀ sọ. A dẹ̀ gbọ́ àwọn ọba ṣe máa fi àdúrà tá máa fi jagbà lọ́wọ́ Sátánì.
lọ́rọ̀ kan tí mò ń sọ, ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ, bí kábíyèsí ṣe tan Naomi wá sáàfin nìyẹn. àṣé Naomi rò pé bóyá final ritual tó máa ń ṣe nígbà tó máa ń ṣe tẹ́lẹ̀, wọ́n ní Naomi ó tẹ̀lé kábíyèsí wá níjọ́ tí à ń sọ yìí pé wọ́n wá welcome ẹ̀ mú káàbọ̀ láàfin. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o, ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ bẹ́yìn yọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ tẹ́tí gbọ́, kẹ́ bẹ̀rẹ̀ sí ní gba àdúrà. Wọ́n ní kábíyèsí sọ pé ní báyìí o, a fẹ́ ṣe final ritual o, kí Naomi kó ká lọ kó wá ṣe é. Tó bá ti ṣe tán báyìí, wọ́n ti mọ̀ pé Naomi ti yege. Naomi ní wá ní kí ni nǹkan ó lóun rò pé bóyá wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Wọ́n ní kó wá lọ fèsì Ifáṣìràn kí Naomi fèsì Ifáṣìràn tó dẹ̀ fẹ́ fèsì, ó dẹ̀ máa lọ jẹ́wọ́ ní Ifáṣìràn láti ṣe gbogbo ètùtù tó fẹ́ ṣe. Naomi wá sọ pé báwo lòun ṣe fẹ́ lọ sí Ifáṣìràn, kóun lọ ṣe kí ni, kóun lọ ṣe final ritual ní Ifáṣìràn. Òun ò lè lọ síwájú Ifá o, òun ò dẹ̀ lè lọ sẹ́ni ṣìràn kankan o. Kábíyèsí báwo lè ṣe ń ṣe báyìí? Ṣebí nǹkan tóun mọ̀ tó máa ń ṣe nígbà tán kọ́kọ́ fẹ́ òun tóun ṣe kíni final ritual yẹn. Wọ́n ní ṣèbí òun dá ẹ̀jẹ̀ kọjá, òun dẹ̀ dá kí lóun jẹ́ nǹkan tó máa ń ṣe yẹn, gbogbo ẹ̀ lòun dá kọjá, lòun ṣe gbogbo ẹ̀, lòun ṣe gbogbo ètùtù nínú ààfin. Òun ò lọ síwájú òrìṣà kankan, òun ò dẹ̀ lọ síwájú ṣìràn kankan láti lọ búra pé gbogbo ètò tán ṣe, pé ṣèbí wọ́n ṣe ní ṣe pé nǹkan tí òun fi torí respect, òun lọ sí ọ̀dọ̀ ṣìràn kankan láti sọ pé òun fẹ́ lọ búra ní iwájú ṣìràn. Kì í ṣe nǹkan tán sọ fún òun lélẹ̀. Èwo tún ni kábíyèsí tún gbé jáde yìí? Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu buyọ̀ sí o. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí pé òun rò pé yẹn ni nǹkan tó fẹ́ ṣe, ṣé bá ti ṣe rí, ṣebí mi pé òun ti lọ lẹ́lẹ́kejì tóun fẹ́ ṣe the final òun lè ṣe bí irú tẹ̀ ìta ṣe yẹn náà ni. Wọ́n ní kábíyèsí ni ó ti wé this time around pé bí máa dúró sí Ifáṣìràn, kẹ́ mọ̀ pé nǹkan ti tẹ ẹnu, àbí nǹkan ti tẹ, wọ́n ní omi ti ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní mi ní ṣaláì má gbélé wá sí ti gbọ̀yìn. Wọ́n ní níbi olórí Naomi sọ fún kábíyèsí tó bá jẹ́ yẹn, tó bá fi ọ̀bẹ sóhun lọ́rùn, òun ò lè lọ dúró síwájú ṣìràn. Kábíyèsí mọ̀ pé Christian ni òun confirm, prophetess ni. Èwo ni kóun máa sin master méjì? Kábíyèsí you know me, ó mọ̀ mí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ṣáà mọ̀ nǹkan tó jẹ́ èèwọ̀ iwájú Ọlọ́run. Kóun lọ sí ohun ọmọ Ọlọ́run, ohun ìránṣẹ́ Ọlọ́run, kó tún lọ sí ìránṣẹ́ ṣìràn. No, òun ò lè bá serve master méjì lápapọ̀. Pé kábíyèsí mọ̀. Kí ló dé tí kábíyèsí tún wá ń change again? Kábíyèsí ṣé ó ní nǹkan kan míì tó tẹ fẹ́ fà lẹ́sẹ̀ báyìí? Wọ́n ní Naomi ní tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn, kó yá fọwọ́ mú marriage ẹ̀ o. Á jẹ́ pé nǹkan tọ́lọ́run fẹ́ leléyìí, òun ò ṣe o, kó jẹ́ kóun padà s'Ákúrẹ́. Wọ́n ní àṣé ẹ̀yin èèyàn mi, mo sọ fún wa pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin pátápátá kọ́ la máa ń rí gbọ́ o. Nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ o, tá a dẹ̀ mọ̀ nǹkan tó gbé wá síwájú wa, tó gbé sí orí afẹ́fẹ́ la máa gbọ́. Lọ́rọ̀ tí mò ń sọ, ẹ̀yin èèyàn wa, wọ́n ní Naomi ti padà sí ààfin, ó ti padà sí Àkúrẹ́. Àṣé tí torí ẹ̀ ní Gbénró fi wá lánàá. Àṣírí yẹn ṣe ìtúlẹ̀ ni. Torí ẹ̀ ní Gbénró ṣe sọ, tí mo sọ fún wa pé òun àti kábíyèsí wọ́n wojú ara wọn gidi gan. Pé kí kábíyèsí gba dáórì ọmọ àbúrò òun, àwọn ò ṣe mọ́ ṣọ̀ranyàn ni. Ṣé kábíyèsí dúró lórí ọ̀rọ̀ yín. Wọ́n ní sìn ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n ní kábíyèsí wá sọ wípé tó bá jẹ́ bẹ́ẹ̀, kí Naomi máa bá tiẹ̀ lọ kó káwọn ọmọ òun fóun. Nǹkan tó wà nílẹ̀ sí nìyẹn. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ, mo ní màá jẹ́ kẹ́ ẹ gbọ́, torí èmi nìkan kọ́ mo fẹ́ gbọ́ eléyìí.
wọ́n ní kábíyèsí ní kí Naomi kó àwọn ọmọ òun fóun. Wọ́n ló ti lọ wọnú Àkúrẹ́ lẹ́nu. Wọ́n ní ó ti storm Àkúrẹ́ pé kí Naomi fún òun láwọn ọmọ òun. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ yìí gùn. Màá gbé part 2 ẹ̀ wá síwájú yín. Màá wá ṣẹ̀ṣẹ̀ wá finish ẹ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe. Ẹ ṣé gan. God bless you all. Títí wa máa gbọ́rọ̀ ayọ̀. Àní gbọ́rọ̀ ìbànújẹ́. Jésù Olúwa wa. Amen.